dáadáa arábìnrin mọ̀ dáadáa ṣe é dá mọ̀ obìnrin ni wọ́n ń pè ní Anike Ami àbí Anike Ami ògo tuntun káìkàìkàìkàìkàìkàìkàìkàì àwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa obìnrin Anike Ami yìí àbí Ami ohun tí oníkálukú bá mọ̀ sí àwọn kan pè ní Anike Ami àwọn kan ní Ami ó nágbára o ọlọ́run jọ̀ọ́ tí a ṣe fẹ́ sọ̀rọ̀ Anike Ami yìí ọlọ́run jọ̀ọ́ gbogbo ọwọ́ tó ń láìkì tó ń ṣí ẹ̀ ọwọ́ yín tẹ́ ẹ fi ń láìkì tẹ́ ẹ fi ń ṣí ẹ̀ yẹn ẹ ò mà ní fi gbọ́mọ sìn ẹ ò ní fi gbọ́kọ sìn ẹ ò ní fi gbọ́mọ sìn ẹ ò ní fi gbáya sìn ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán lórí ìkànnì KingFax TV tá a ti mú tàwọn tòṣèré àtàwọn celebrities wa wá ẹ ṣe wá láǹfààní ẹ ṣí ẹ̀ kẹ́ ẹ láìkì post wa kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ comment ẹ jẹ́ á sọ díẹ̀ ká sọ méjì mẹ́ta nípa Anike Ami ká sọ ohun tá a mọ̀ nípa Anike Ami yìí ohun tí àwọn èèyàn ò mọ̀ nípa rẹ̀ ká sọ fún yín kẹ́ ẹ mọ̀ orúkọ rẹ̀ ní kíkún ni Tèmítọ́pẹ́ Ṣúkúrà Anike Ọláníyì òun ni orúkọ rẹ̀ o ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ sí Anike Ami látàrí fíìmù kan tí ó ṣe jáde tí orúkọ rẹ̀ làlújá ibẹ̀ ni orúkọ Anike Ami yìí ti jáde o ó jẹ́ ọmọ bíbí ìlú Ìré ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni Anike Ami ṣùgbọ́n wọ́n bí ní Ìmọ̀ta ní Ìkòròdú nípínlẹ̀ Èkó ibẹ̀ ni wọ́n bí sí o Èkó ni wọ́n bí Anike Ami sí káìkàìkàìkàìkàìkàìkàìkàì ṣùgbọ́n ó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun o ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni Anike Ami wọ́n bí Anike Ami ní ọjọ́ 23 oṣù karùn-ún o ìyẹn May 27 ní ọdún 1990 òun ni wọ́n bí Anike Ami May 27 1990 ni wọ́n bí Anike Ami o Anike Ami jẹ́ gbajúmọ̀ òṣèrébìnrin olùgbéjáde fíìmù ìyẹn producer olùkọ́ ìtàn ìyẹn scriptwriter àti oníròyìn àti aṣojú fún àwọn ilé-iṣẹ́ ìyẹn brand influencer òun ni Anike jẹ́ o òun náà ni olùdásílẹ̀ ilé-iṣẹ́ Anike Ami Studio òun ni olùdásílẹ̀ Anike Ami Studio èyí tí ó ní abala tẹlifíṣàn lórí YouTube tí a mọ̀ sí Anike Ami TV ìyẹn túmọ̀ sí pé Anike Ami òun náà ní tẹlifíṣàn studio ìyẹn lórí YouTube tí gbogbo ayé mọ̀ sí Anike Ami TV Ami kàwé gboyè nínú ìmọ̀ ìròyìn ó kàwé gboyè ìmọ̀ ìròyìn ìyẹn journalism èyí tí ó jẹ́ ọ̀kan lára ohun tí ó mú kí ó mọ̀ nípa iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ nítorí ìwé tí ó kà nípa ìròyìn ó jẹ́ kí ó mọ bó ṣe ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ láti interview àwọn èèyàn ó ní Anike o Anike Ami ó ní ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ lórí Instagram àti YouTube níbi tí ó ti ń gbé àwọn eré rẹ̀ tuntun jáde fún àwọn olólùfẹ́ rẹ̀ láti wò Anike Ami ó ní ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ lórí Instagram àti YouTube níbi tó ti ń gbé àwọn eré tuntun àwọn eré sinimá rẹ̀ tó ń ṣe jáde lọ́tẹ̀ yìí lórí YouTube ibẹ̀ ni ó ń gbé sí o tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń kó o jẹ dáadáa o tí wọ́n ń jẹ lọ́tún tí wọ́n ń jẹ lósì ariwo Anike Ami lọ́tún ariwo Anike Ami lósì àwọn èèyàn kó Anike Ami jẹ o Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí àwọn èèyàn fẹ́ràn mi jẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ mi jẹ́ kí àwọn èèyàn máa jẹ orúkọ mi lẹ́nu ẹ ṣàmì ògo tuntun rèé Anike Ami
ó ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn gbajúmọ̀ àwọn gbajúgbajà òṣèré àwọn tí wọ́n lẹ́sẹ̀ wọ́n ní nǹkan ná àwọn táyé mọ̀ dáadáa àwọn tí gbogbo ayé tiẹ̀ ń wò pé àwọn actor rèé àwọn bíi Ọdúnladé Adékọ́lá olórí ogun fúnra rẹ̀ ẹkùn àwọn bíi Bíọ́lá Adébáyọ̀ táwọn èèyàn mọ̀ sí Eyín Ọká àti Ọpẹ́yẹmí Ayéọlá àti Ìtẹ̀lẹ̀ the icon o Ibrahim Yekini tí gbogbo ayé mọ̀ sí Kọ́lé Oṣó Kọ́lé Oṣó Kọ́lé Oṣó àwọn ẹni tí Anike Ami ti bá ṣe iṣẹ́ papọ̀ rèé o àwọn òṣèré àwọn tí wọ́n ní tọ́nẹ́sẹ̀ tọ́ ní nǹkan ná àwọn ni Anike Ami ti bá ṣiṣẹ́ ọlọ́run jọ̀ọ́ má jẹ́ á gbọ́kú Anike Ami o bá wa dá Anike Ami sí torí àwọn ayé fẹ́ràn Anike Ami gbogbo ọwọ́ tó wá ń ṣàmì sí àdúrà yìí lórí Anike Ami ẹ ò mà ní gbọ́mọ sin o ẹ ò ní gbọ́kọ sin ẹ ò ní gbáya sin ire báyìí lójú ọjọ́ ń rí o ire báyìí ni ẹ máa rí ní gbogbo ìgbà àti ẹ̀yin olólùfẹ́ King Fax TV ire lẹ máa rí o. díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrébìnrin gbajúgbajà Anike Ami ẹ má gbàgbé ẹ share kẹ́ ẹ like post wa kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ comment don't forget to click the follow tàbí subscribe button kẹ́ ẹ lè wà updated a kú ọdún a kú ìyèdún o ẹ̀mí á ṣe púpọ̀ láyé o ire o.